tó bá bí ẹ̀dẹ̀ ní next 5 minutes kó má ti clean gbogbo mọ́tò yìí tán. àsìkò ilẹ̀ ò fi gbà ọ́ ẹ̀yin ọkùnrin. àsìkò yìí ni. àsìkò ilẹ̀ ò fi gbà ọ́ tẹ́ ẹ bá bọ́ sọ́wọ́ big mummy bí Ọdúnládé Adékọ́lá o ojú yín ajá o Olasco Film Nigeria Limited big mummy yìí gàlágà jù. ọmọ tó kù tó ṣẹ́ dànù àárín ọlá Juliet ọmọ borí owó wọn. big mummy ọmọ wa. sinimá ti tún big mummy ìyálàyà big mummy tó ń sọ gbogbo ọkùnrin má lẹ̀ mú wọn lẹ́rú. ọkùnrin tó bá ti bọ́ sí gbàgà big mummy ọmọ náà lẹ́mọ́ o. ó dára wọn nìyẹn. Ọdúnládé Adékọ́lá ni driver big mummy Dóńgó lórúkọ ẹ̀. ẹ jọ I'm confused. Haúsá ni ẹni tó fi jẹ Dóńgó mi ò ń ṣàwùsà báwo ṣe wá jẹ Dóńgó tó bá ti pè mí ní Dóńgó yẹn ó máa sweet heart mi ni. gbogbo iṣẹ́ ló ń ṣe pẹ̀lú big mummy nínú ilé. ọlọ́kọ̀ wọn akọ kiri wọn ò rọ́kọ̀ wọn máa o. ilé big mummy di bá a ṣìgá. ọdẹ ẹ̀sìn kò sẹ́ wọ̀. Ọdúnládé Adékọ́lá ti kó sọ́wọ́ pátápátá. ẹ wo bó ṣe ń pọnmi sínú ajáde agbára nínú ilé big mummy. kí ló dé. ẹ wo sinimá ti tún big mummy lọ́yìn lánàá jù. ó kọjá bẹ́ẹ̀. tó sin Ọláníyàn gbà bẹ́ẹ̀ ló produce ẹ̀. Ọdúnládé Adékọ́lá ló direct ẹ̀ ló tún package ẹ̀. starring Ọdúnládé Adékọ́lá Kẹ́mi Àfọlábí Bọ́lájí Amúsọ́ni Salatin Ẹniọlá Àjàó tó sin Ọláníyàn gbà bẹ́ẹ̀. Ìdòwú Adẹ́nẹ́kan Túndé Adéríoyè Kẹ́msat Ibrahim Bello Sanjay àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun big mummy eléyìí máa kó àwọn ọkùnrin lọ́gbọ́n. àwọn tó wọ̀ ní ẹgbàá bẹ́ẹ̀. ó ti jáde ẹ̀ tètè lọ́ra tiyàn.